ọ̀gá ti sọ mi ò gbọ́dọ̀ rí irú nǹkan báyìí kí wá panu mọ́. Kí ló dé nítorí Ọlọ́run? Kí la ṣe fẹ̀yìn ara bíi wá mú fún ìdánilò máa wò? Kí la ṣe fẹ̀yìn ara bíi nítorí Ọlọ́run? What have we done to deserve all this? Kí la ṣe tó fi jẹ́ pé irú nǹkan báyìí ni ẹ fẹ́ máa fojú wa rí? Ó ṣe jẹ́ rọ́dọ̀rọ̀dọ̀ yìí lẹ́sàfẹ́ jẹ́ kí inú rọ́dọ̀rọ̀dọ̀ yìí, inú ìyà yìí, inú ọ̀fọ̀, inú orí burúkú yìí, kí ló dé pé inú ẹ̀ lẹ́fẹ́ jẹ́ kí ìran Yorùbá kú sí? Mo fẹ́ fi fídíò kan fi hàn ẹ̀yin ìyá àti bàbá mi. Mo fẹ́ fi fídíò ìran yìí kí gbogbo yín wá kẹ́ wá bá mi kọ sí comment section. Nǹkan tó bá tọ́ sáwọn ará bíi ẹ bá mi dá ẹjọ́ yìí. Kábíyèsí Elédùmarè. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ lélẹ́yìí? A dẹ̀ gbọ́ pé níjẹta wọ́n àwọ́dù 160 million sí ẹ̀yìn House of Representatives, 360 House of Rep. Wọ́n dẹ̀ àwọ́dù 160 million fẹ́ni kọ̀ọ̀kan nínú yín kẹfì ra mọ́tò. Irú nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú. Irú nǹkan báyìí ó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú. Ẹ fọkàn yín balẹ̀ ìyá àti bàbá mi, gbogbo ilẹ̀ máa rí fídíò yìí. Èmi ò ní gbàbọ̀dè fún Yorùbá láéláé. Èmi ò àti ilé mi àtọmọ mi àtẹbí mi àtẹbùbọdì a ò ní gbàbọ̀dè fún Yorùbá. Kí ló dé tẹ̀yìn ara bí ìtẹ́ ń gbàbọ̀dè? Kí ló dé tẹ̀ ń gbàbọ̀dè fáwọn ọmọ Yorùbá? Kí la ṣe fún yín? What have we done to deserve all this? What have we done to deserve all this? What have we done? Kí la ṣe nítorí Ọlọ́run? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé ajọ́mọ Yorùbá ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé ajọ́mọ Yorùbá? Ẹ tẹ̀ dúró náà. Kí ni ẹ̀ṣẹ̀ wa gangan náà? Kí lẹ̀ṣẹ̀ àwa ọmọ Yorùbá? Kí ni ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ ẹ̀yin ìjọba Nàìjíríà? Kí ni gbogbo ohun tó ń jọmọ Yorùbá ṣe fún yín? Kí la ṣe tí ẹ̀yà mi ò ṣe? After all, àwa ọmọ Yorùbá nìkan là ń tẹ̀lé òfin. Àwa ọmọ Yorùbá nìkan là ń hùwà ọmọlúwàbí. Àwa ọmọ Yorùbá nìkan là ń hùwà jàǹdùkú. Àwa ọmọ Yorùbá nìkan là lè ṣe kankan láì tẹ̀lé òfin. Àwa ọmọ Yorùbá nìkan la dúró sórí ọmọlúwàbí. Ṣé ẹ̀ ń sọ fún wa pé ọmọlúwàbí yẹn àgọ̀ ni àbí kí lẹ̀ ń sọ fún wa? Ṣé ẹ̀ ń sọ fún àwa ọmọ Yorùbá pé àgọ̀ ni? Ẹ̀yin ìjọba àpapọ̀, ṣé ẹ̀ ń sọ fún àwa ọmọ Yorùbá? Ṣé ẹ̀ ń sọ fún wa pé àgọ̀ ni báyìí? Àbí ṣé ẹ̀ ń sọ fún wa pé ká lọ máa hùwà jàgídíjàgan ni? Ṣé ẹ̀ advice wa ń sìn pé káwa náà máa tẹ̀lé òfin mọ́ ni? Ṣé ẹ̀yin ìjọba yìí ṣe advice wa pé káwa náà ká máa tẹ̀lé òfin mọ́ ni? Èyàn ní tẹ̀lé òfin, before we know ẹ sáré dá lọ́lá, ẹ ṣoríṣiríṣi fún. Èyàn á hùwà bàjẹ́, ìjìyà tó jẹ́ kó tọ́ sí kò ní jẹ́. Ká tó mọ̀ tún jẹ́ káyé ẹ̀ tún dá sí. Gbogbo àwọn ìwà bàjẹ́ tí ẹ ní kí a máa hù lórílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀ làwọn ọmọ Yorùbá ń pamọ́. Ṣùgbọ́n àwọn ẹlẹ́yà wa míì oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ṣe tẹ́ máa ṣe kankan fún wọn. Kí ló dé tẹ̀ ń sún àwa ọmọ Yorùbá kan ògiri? Kí ló dé tẹ̀ ń sún wa kan ògiri? Kí la ṣe fún yín for crying out loud? Ṣé àbí ṣé àdìsáàbà ti wà láyé ni? Ṣé wọ́n sọ pé ká kú sínú ìyà ni? Ṣé wọ́n sọ pé àwa ọmọ Yorùbá pé a ò gbọdọ̀ nílọsíwájú ni? Àbí ṣé ẹ̀ṣẹ̀ ni bọ́lọ́run dá wa Yorùbá ni? Mo máa fi fídíò kan fi hàn ẹ̀yin ìyá àti bàbá mi. Ṣé ẹ ń sọ fún wa wípé àbí kí ló dé tẹ̀ fọ́ ọ̀gbọ́lọ̀ wá? Ọ̀pọ̀ tẹ fi ń lọ wá èyí tí ń pọ̀ jù. Ó ní fídíò kan tí mo fẹ́ fi hàn ìyá àti bàbá mi
tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo yín kọ ọ̀rọ̀ sí comment section. This is getting much. Ara àwọn nǹkan tí ṣe Sunday Igboho rí lélẹ̀ tí wọ́n fi dìde. Bàbá yìí tí wá dìde tán ẹ tún fi kú wá wọn kiri. Bàbá yìí tí wá dìde tán kàkàkẹ́ kú wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bọ́lẹ̀ lẹ́ẹ̀lé káàkiri. Kí ló dé tí ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá kí ló dé tẹ kó ìra wa tó yìí? Torí èmi sọ fáwọn èèyàn mo ní níbi tọ́rọ̀ dẹ̀ lọ nísìnyí mi ò rò pé àwọn Fúlàní gan ni ọ̀tá wa. Ó dà pé àwọn olórí wa nílẹ̀ Yorùbá àwọn gangan ni number one enemy tí a ní. Àwọn politician wa nílẹ̀ Yorùbá àwọn gangan ni number one enemy tí a ní. Àwọn religious leader wa nílẹ̀ Yorùbá àwọn gangan ni number one enemy tí a ní. Àwọn traditional ruler wa nílẹ̀ Yorùbá àwọn gangan ni number one enemy tọmọ Yorùbá ní. Nígbà táwọn tó jẹ́ olórí wa politically traditionally religiously traditionally politically nígbà tí àwọn yẹn gbogbo nǹkan tí n tó ń jọmọ Yorùbá tó ń fẹ́ yìí tì gẹ́gẹ́ bí olórí nígbà tó bá ti jáwọn gangan ni wọ́n fẹ́ jẹ́ ká wà láyé. Ẹ sọ fún mi kí lára àta ò ní ṣe fún wa. Àwọn ará bí wọ́n àwọn olórí burúkú agbésùmọ̀mí wọ́n á wọlé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí máa pa wá wọ́n á wọlé wọ́n á pa àwọn ìyá wa wọ́n á pa bàbá wa wọ́n á fi tipátipá fi bá àwọn àǹtí wa sùn fi bá àwọn àbúrò wa sùn. Ẹ̀yin tẹ́ ń jẹ́ ọba tẹ́ ń jẹ́ àgbààgbà tẹ́ jẹ́ Afẹ́nifẹ́re tẹ́ jẹ́ political leaders tẹ́ jẹ́ traditional leaders ẹ̀yin ọba ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáà ẹ̀yin olóṣèlú àtẹ̀yin àgbààgbà ìjókòó àgbààgbà tá ń pè ní Afẹ́nifẹ́re. Brọ́dà mi Ọlámilékan Zógbò mo kì í ẹjọ́ bá mi pé tó yìí mo fẹ́ fi fídíò yìí rán wá. Tẹ́ bá ti wá rí fídíò yìí tẹ́ bá ti rí nǹkan tẹ́ bá wá rò pé ó tọ́. On August 22nd, 2019, Banja Victoria Prefect. Fídíò yìí tí bá ti fi hàn yìí nǹkan tẹ́ bá wá rò pé ó sọ ẹ jẹ́ kí n mọ̀. Torí àwọn ará bí yìí ẹ má jẹ́ ká kanra wa wọn ò fẹ́ wa nílẹ̀ Nàìjíríà. Mo máa fi fídíò yìí rán yìí ẹni tó bá wá fẹ́ bá mi jiyàn ó jáde kó wá bá mi argue. Ìwọ tó bá wá fẹ́ prove ẹ̀ fún mi wípé wọ́n láìkí wa ní Nàìjíríà mo fẹ́ jẹ́ kó dìde kó wá sọ́kò mi lójú tàbí kó sọ ní comment section. Bẹ́ẹ̀ ni àwọn olórí Yorùbá ní ọ̀tá Yorùbá nítorí owó parọ́. Mo máa fi nọ́mbà kan síta nísìnyí. Nọ́mbà yẹn tó bá ti tó àsìkò máa sọ máa pè wọlé máa sọ ẹ̀dùn ọkàn yín ẹ̀yin tẹ́bàdẹ̀ ráyè pè wọlé kẹ́ pè sí comment section. No sorry kí táìpù sí comment section. Ẹ dúró náà kí làwọn ọmọ Yorùbá ṣe? Tẹ́lẹ̀ mi bá wo fídíò tí mo fẹ́ ṣò yìí tí bá ṣò fídíò yìí ó dá mi lójú pé ẹlòmíì a máa sunkún ni. Tí mo bá play fídíò yìí tán ẹlòmíì àfẹ́ lè sọ pé kọ́ máa pè òun ní Yorùbá mọ́. Níbi tí fídíò yìí bú tàdé tí bá àfàfẹ́ mi tí mo bá play fídíò yìí tán ẹlòmíì kò sí nǹkan tí ò ní fẹ́ ṣe fún àwọn olórí wa. Kí ló dé tí ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ sọ wá di olórí burúkú náà? Ṣé ẹ̀ṣẹ̀ ni pé à ń pọ́n yín lé à ń pè yín ní bàbá wa ká fi yín ṣe olórí wa? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni wípé a jáde fún yín pé ṣé ẹ̀ṣẹ̀ ni pé ẹ sọ̀rọ̀ à ń tẹ̀lé bàbá mi Sunday Adébánjọ ní Yorùbá ni mí Yorùbá ni ìran mi
Ìgbòho òòṣà bẹ́ẹ̀ ni kẹ̀ẹ̀párọ́ bọ́dà mi torí àwọn nǹkan tí wọ́n ṣe fẹ́ gba bàbá wa ṣe Sunday Ìgbòho láyè nílé àwọn nǹkan tí wọ́n torí ìjẹkújẹ ìjẹ òṣì tí wọ́n ṣe fẹ́ aláwọ̀ bàbá wa ṣe Sunday Ìgbòho rèé tí wọ́n ṣe fẹ́ rí mi wọn látàn mo máa sẹ́ndì nọ́mbà yẹn wọlé sí tẹ́ máa pè sí bọ̀ẹ́mà ìtí pè mí báyìí lẹ́yìn tí mo bá ti ṣó fídíò yẹn tí gbogbo wa ti jọ rí fídíò yẹn ngbà yẹn lẹ́sẹ̀ṣẹ̀ máa pè so that ẹ̀ẹ́lẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ̀rọ̀ lé kábíyèsí Elédùmarè Ọlọ́run má wò wá níran Ọlọ́run má wò àwa ọmọ Yorùbá níran àwọn tó fi ń ṣolórí wa yìí àwọn tí wọ́n fẹ́ wa ni irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ àdẹ̀ ìtì olórí kankan nílẹ̀ Yorùbá kó jáde kó wá sọ kankan nípa ẹ̀. Mo máa play video yẹn sí. I'm going to play the video right away. Mo máa play ẹ̀ báyìí. Màá play video yẹn sí. Òun dà. Sorry. Video yẹn náà ni. Mo máa play video yẹn sí yìí. But kí n tó play video yẹn jẹ́ ká díẹ̀ ká kó olówó ọjà mi. N tàbí sponsor ara wa nìyẹn. Ẹ̀sùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín. Aula Bitter Tea. Ẹ̀sùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín. Ìtọ́ni stone nínú kidney stone. Yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sì àwọn ìgbẹ́dànù. Òun kan náà sì tún ní o. Ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A tún máa ṣiṣẹ́ fún láti ilé ìṣòro ìsókè sókè dáadáa. Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure. Bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ìsàn. Ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula Bitter Tea ní kẹ́ ìpolówó. Gbogbo èyí tẹ́ wà ní Magic Star láti rí egbògi Aula Bitter Tea rà. Ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB. Tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000. Egbògi Aula Bitter Tea ewé àtẹ̀gbò pọ́npẹ́lẹ́ wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Olùrà lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ẹ pè Aula Bitter Tea kò síbi tí wọ́n kì í supply sí all over the world. Wọ́n ti ń flag the program yìí nítorí Ọlọ́run ẹ jẹ́ bá mi tẹ love like. Aula Bitter Tea fẹ́yìn tẹ bá fẹ́ pè wọ́n fẹ́yìn tí ẹ bá fẹ́ pè wọ́n ẹ pè wọ́n kẹfọ́kọ́ yìí balẹ̀ kò síbi tí wọ́n kì í supply sí fẹ́yìn tó bá ní kidney problem liver problem heart problem prostate problem kò sí nǹkan tí wọ́n kì í yanjú anything dábàdà ti jẹ́ni tó nígbàgbọ́ nínú ewé àtegbò kò sí nǹkan tí wọ́n kì í ṣe ẹ bá wa pè wọ́n kẹ́rajà because gbogbo nǹkan tẹ́ bá rà lọ́wọ́ wọn nǹkan tí a lè fi sọ̀yà ni tó jẹ́ pé àti láwọn tí wọ́n dúpẹ́ dáadáa tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so now mo fẹ́ play fídíò yẹn tàbádẹ̀ sọ̀rọ̀ sẹ́yìn àgbààgbà wọ́n máa náà sọ̀rọ̀ sí yín ìjẹ́ ẹ̀yin fún ara yín ṣe ohun tó jẹ́ kí ẹ ṣe gẹ́gẹ́ bí àgbààgbà nínú ìlú ẹ̀yin àgbààgbà gangan ni pọ́blẹ́mù ta ní nílẹ̀ Yorùbá béèyàn bá ṣe gbégbá ẹ̀ bẹ́ẹ̀ lára tá a ṣe báyàn gbé ṣé nígbà tí èèyàn bá gbé nǹkan tó wà very precious sí tí ẹni ẹ̀ ò gbé dáadáa
tí ó gbé nígbà téèyàn bá gbégbé kí lẹ rò pé aráàta máa ṣe? Aráàta ò tiẹ̀ ní gbé rárá ni. Ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká lọ jáwọ́, kíní yìí ti ń pọ̀ jù, kíní yìí ti ń pọ̀ jù, kíní yìí ti ń pọ̀ jù. Mo wo fídíò yìí mo dẹ̀ ń sunkún, mo wo fídíò yìí mo dẹ̀ ń sunkún. Kábíyèsí Elédùmarè, ẹ wá wo fídíò tí mò ń sọ yìí kó má dàbí pé ẹjọ́ máa bí ti pọ̀ jù, irọ́ ló ń pa kíní kan kìnì kan. Mo máa pílẹ̀ ẹ̀ sí gbogbo alájọ́ máa fi ojú wa ní. Kábíyèsí Elédùmarè, ó máa ṣe o, ó máa ṣe o, ó máa ṣe o. Ẹ jọ̀ọ́ bí mo ṣe fẹ́ play fídíò yẹn sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi pín nítorí Ọlọ́run, ẹ bá mi pín fídíò yìí, ó wà very very important. A wà ní ọ̀nà akíwùmí rẹ̀. Mo kàn kọjá lọ́sìn ní mo bá àwọn èèyàn rẹ̀kẹ̀tẹ̀ pé kí ni kan tó ń ṣẹlẹ̀. Kí ló wá ṣe mí lẹ́nu mọ́ pé wọ́n ń tẹ́ kí ni gẹ́yà yìí? Ibi ọ̀nà akíwùmí sá, akíwùmí road. Àná ẹ wo bíríìjì ẹ bó kò ń ṣe pé kí ni local one ni òbí kí lọ́ fi tó gbogbo kí ni yẹn. Àwọn àgbàlagbà ẹ̀ bí àbàtì wọ́n ti wà ń bí. Àwọn àgbàlagbà pọ̀ mi gan. So Yorùbá nílẹ̀ oníkàn tí máa ń gbọ́ pọ̀ àwọn àádé onífọ́lá ìlàjì pé ká ló sọ ìbá nǹkan tó bá mọ̀ nípa rẹ̀. Ó kù lọ́ni gbogbo tẹ̀ ń pa àwọn yẹn lọ lókèrè. Òun ló fi wà ó. Ẹjọ́ yìí tẹ̀ wọlé yẹn ẹ máa bá mi ṣí ààrẹ jọ. Mo wà ní ọkàn kọjá bọ̀ látàkì òun. Ìdìbò bá wọn bẹ̀. Mo ti bóyá ẹjọ́ bàbá mo fẹ́ ká sọ̀rọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin bàbá wa. Àwọn tó ń ṣẹlẹ̀ ní pé ọ̀nà bíbàjẹ́ yìí náà ní ìjọba kí o sì bá wa ṣe àrọ́pọ̀ kẹ̀kẹ́ kọ́ wá kọ́. Ọ̀nà ibo ni bíbà yìí. Ọ̀nà Ṣàngólé Akíwùmí. Ṣàngólé Akíwùmí ní Òṣogbo lọ. Òrìjó Alóde Ọlọ́fin Ṣàngólé Yásí Odò Ẹ̀rọ Àgọ́ ó ṣe wà pé eléégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Gòmálẹ́ Àbàgbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ikú àyà bóyá o tó ṣẹlẹ̀ ní pé mo mọ̀ pé tá a bá sọ̀rọ̀ ká pé bóyá bí ètò ìjọba àbí ìjọba bóyá ẹ dárúkọ ìlú wo lẹ wò pé bóyá máa dé ń gbéra yìí ìlú wo lẹ pé ẹ ṣeun bàbá tó dé pè yù. Ẹ lè máa understand nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Ọ̀nà tó wọ abúlé bóyá bíi 21 ọ̀nà yẹn ò dáa, wọn ò rí nǹkan ṣe sọ́nà yẹn. Àwọn aráàlú fún ara wọn wọ́n wá lọ ń gé igi, wọ́n wá fi igi yẹn fìdí gbogbo ọ̀nà dé 21 villages nígbà tí ìjọba fail láti ṣèkọ́ tó jẹ́ kí wọ́n ṣe. The same ìjọba kan náà yìí ló fẹ́ fún àwọn House of Representatives ní 3 ló fẹ́ fún wọn ní 160 million each kọlọ̀ fi ra mọ́tò SUV 2023. Àwọn gọ́vnọ̀ honorable senator gbogbo pátápátá ni wọ́n gba wardrobe allowance, newspaper allowance, security allowance, foodstuff allowance, kó tó kan salary. Gbogbo eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ nílùú. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń pa owó tó fi ń ràn ní gbogbo the whole of Nigeria. Ẹ wo àdúrà àwọn tí ìjọba Kano tí wọ́n ṣe mass wedding fún, wọ́n ra bẹ́ẹ̀dì fún wọ́n fún gbogbo wọn nílé tó wọn máa gbé, wọ́n ra foodstuff, wọ́n ṣe a lot of things. Wọ́n tún sọ dáwùrì wọn, wọ́n tún ṣe wedding fún wọ́n ṣe gbogbo ẹ̀ lórí economy, lórí owó tó wá láti ilẹ̀ Yorùbá. Àwọn àgbàlagbàlà àwọn tó ń ṣe kíní yìí. Ẹ ṣeun, ẹ má bá mi ṣí ààrẹ jọ. Akíwùmí yes, Akíwùmí road. N bá ṣe wọ́n ní sọ́dọ̀ Akíwùmí road. Akíwùmí road. Ẹ̀jẹ̀ bá mi ṣí ààrẹ, mo tún mọ̀ kàn blọ́ọ̀kì láti bá ọ̀gbọ́n ní nípa láti Akíwùmí road báwọn. Ẹ̀jẹ̀ mo fẹ́ kẹ́lẹ̀ kan tó sọ̀rọ̀ sí lóko àwọn bàbá yẹn pé ó tiẹ̀ máa fọ́ọ̀lì sí pẹ̀lú
tó yẹ mi ní kẹ́ support mass BTV bridge gẹ́gẹ́ ló kọ́lé. ṣe lè ra laptop tá a máa fi ṣó kíní yìí níjọba tó bá jẹ́ pé laptop yóò lò tó máa ṣó dáadáa bọ̀tọ́wọ́ ni mo fi ń wọ́n tẹ ẹ̀gán tó pé ó lọ gan ni o ó lọ gan ni o bóyá ta ni alága agbègbè yìí. bàbá ẹ dárúkọ yìí. èmi ni Báyọ̀ òde yìí. àbàwọ̀ lẹ́yìn sí wàásù. Ṣàgólé. Ṣàgólé ẹ̀yin lẹ jẹ́ alága àbúrò. Ṣèyí Mákindé. Ṣàgólé Akínwùmíṣu. ok àmọ́nà Ògúndíjì Abímbọ́lá Ṣítù ok ẹ̀yin náà ti wà lákìmírí yes mo rántí ẹ jọ kí ló tẹ fẹ́ gẹ́gẹ́. ọ̀nà yìí lè ní jẹ́ wáyà o. ọ̀nà yìí. ọ̀nà yìí ni ẹ̀ ọ̀nà yìí tọ̀nà yìí. ẹ bẹ báwo lẹ ṣe rí ayé kójọ pẹ̀lú wa àgbàlagbà tí. gbogbo wa kóra wa jọ ń gbà lórí ìbàjẹ́ náà á lè lọ lé mọ́. ẹni ọjà ti ṣe kí ni. ẹ̀kìrì mútò ló ń bọ̀ yẹn tí kì bá ṣe pé nǹkan tí wọ́n ṣe irú mútò yẹn ó ti rì. ṣẹ́gbọ́n wọ́n ti lọ ṣe èyí tí wọ́n kù sílẹ̀ yìí. wọ́n ní mútò tó ń bọ̀ yìí ó ti lo 70 days wípé wọ́n ti mútò tó yarí wọ́n nílò onílò pé 17 days tí àwọn ti. mútò yẹn wọ́n ní 17 days ní tó ti wà ní àná ìgbà tó wá rí pé wọ́n ń tẹ́ ọ̀nà yẹn òun náà lọ́dà pé ó kọ́kọ́ rin ọ̀nà yẹn o. àti òtún lè lu ẹ̀yà lóye láì lu èyí. ó sì ní. ẹ̀kọ́ pẹ̀lú. ibi báyìí náà ti gbé títì yẹn náà ti gbé tẹ́ ẹ̀rí àwọn àgbàlagbà ní ṣe iṣẹ́ tó ti rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kan Ọlọ́run kó ṣàánú ìlú wa yìí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. àlẹ́ tá a bá dẹ̀ fẹ́ wo irú ọ̀nà yìí ibi tó já tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ní wọ́n pé a máa gbàdé Ìṣẹ́yìn ó lọ sí Màyá tó bá pé ibi tí ọ̀nà yìí dá ó já ọ̀nà Èkó Ọlọ́run bá kó ṣe àlùwà láti jẹ́ pé kọ́nà Èkó lè fa ṣiṣẹ́ ni o. ẹ̀rí mútò yẹn ìgbà tó ní pé agbára ò ká mọ́ láti lọ làwọn yẹn wọnú ẹ̀ pé tó bá ti di pé èèyàn pọ̀ nú ẹ̀ ó ṣe é ṣe kó lọ ẹ̀ ti rí. ṣé ẹ̀ rí ìlú tó kún fún wàrà tó yí gọ́vnà Ṣèyí Mákindé ẹ má sọ pé ẹ̀wọ̀ eléyìí o ẹ má sọ pé ẹ̀rẹ̀ eléyìí o ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi táàgì gọ́vnà Ṣèyí Mákindé ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi jù sínú WhatsApp mẹ́sẹ̀jì wọn ẹ̀yin tó bá ní gọ́vnà Ṣèyí Mákindé lọ́wọ́ ẹ jọ̀ọ́ tẹ́bà tí ẹ lè pè wọ́n ẹ lè sẹ́ǹdì ẹ̀ sí mi màá fọ́wọ́dì ẹ̀ sí wọn fún ara mi. Imagine ìlú tó lọ́ba tó níjòyè 21st century tí wọ́n sì máa tó òbí sí gọ́ọ̀nù. ìwé ilé yóò lè ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá. ọ̀nà inú igbó kan lálọ́ gbà jáde ọ̀nà inú igbó kan lálọ́. ibi tẹ́wọ́ yóò ṣe igbó ọ̀nà ní o. wọ́n gba ẹ̀rọ ọ̀nà ní o. òun náà fi dé ogun àwọn igi táwọn yìí bọ̀. ṣé ń gbọ́. ẹ̀rí pé ó ráìm bí wọ́n ṣe gbé kiri yẹn wọ́n wá tẹ̀lé sàbí kéèyàn tẹ normal bridge gbogbo lókọ lẹ́tà lè fẹ́ jọ ẹ̀sán àrùn alọ́nà yìí ọ̀nà yìí. tó bá ṣe ẹ̀tìrì kálukú wọ́n ń bọ́lẹ̀ kálukú fẹsẹ̀ rìn ibi sọ́nà yẹn tó ti ọlọ́run kó sàlùwà kálukú á bọ́lẹ̀ wọ́n á fi ẹsẹ̀ wọ́n fi rìn káàkiri ẹ̀tìrì àyàn lọ́tọ̀ wà ló gbé lọ láti máa gbé ibi ọlọ́run kó sàlùwà ẹ̀tìrì wọ́n fi mọ́tò yẹn òun náà tó fi ń tẹ̀sí ẹ̀ lọ́nà ẹ̀wọ́n bó ṣe ń lọ yẹn wọ́n tẹ́ bíríjì sí ni o wọ́n tẹ́ bíríjì sí ni o.
ṣé ẹ rí fídíò yẹn fídíò yẹn gùn gan ṣé ẹ rí ẹ wo bó ṣe tẹ igi ni wọ́n tẹ̀ yẹn o igi ni wọ́n tí ẹ̀ ń wo ìlú kí mọ́tò tó lè kọjá ní odindi Ọ̀yọ́ state àbẹ̀rẹ̀ àwọn tí Ọ̀yọ́ state government tó ń fún ní mọ́tò tó ń fún nílé tó ń fún ní mọ́tò tó wà close to 100 million ara àwọn tó ń fún nílé tó ń fún lóríṣiríṣi wọ́n fìlú lẹ̀ wọ́n túlù ṣe ẹ wo owó bíbà yìí àwọn bàbá wa tí wọ́n ti dàgbà tó yẹ kó máa sinmi tó yẹ kó tún máa ṣe wàhálà ìmọ̀ èmi ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin bàbá wa a ti sọ fún yín wípé olóṣèlú wọn ní kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ ṣe fún wa lóríṣiríṣi a ti sọ fún gbogbo yín àwọn olóṣèlú wọn ní kọ̀ọ̀kan tó fẹ́ ṣe fún wa a sọ fún yín kò kí ń ṣe election lógún wa kàn nílẹ̀ Yorùbá but bá ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rí wa bí ẹni tí ó mọ̀kọ́ tó ń sọ àwádẹ́ mọ̀kọ́ táwà ń sọ torí pàwà mọ̀ páwọn olóṣèlú wọn ní kọ̀ọ̀kan tó fẹ́ ṣe fún yín bí kò ṣe wípé kí wọ́n tún wá kó wọn bá àkọta ní tó jẹ́ ká máa mẹ́tẹ́ wọ́n ń gbọ́n gbogbo resources wa nílẹ̀ Yorùbá a ní mábù a ní gold a ní diamond kódà a lẹ́kọ̀ọ́ ilẹ̀ Yorùbá a ní oríṣiríṣi nǹkan tó jẹ́ wípé nǹkan àlùmọ́ọ́nì ó jẹ́ kí ilẹ̀ Yorùbá dàbí paradise ó jẹ́ kí ilẹ̀ Yorùbá fine ju United States of America lọ a lè sọ fún yín kẹ́ má dìbò ṣe bẹ́ẹ̀ ti dìbò báyìí ẹ ti rí kọ́tẹ́ ń fèsì ìjẹta ni wọ́n sì lọ pa àwọn èèyàn lọ bilẹ̀ bí ẹni ní ìwéré ilé the same Ọ̀yọ́ state yìí náà ni wọn ò máa tí mú kọ̀ọ̀kan náà àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí kódà gan nǹkan tí rédíò gbé máa pè ẹ̀ fún wa nísìnyí àwọn rédíò wọn ò lè mú mọ́ra mọ́ òkè wá gbọ́kọ̀ tí wọ́n sọ màá pè nǹkan tí wọ́n sọ fún yín. sì ni ní ìwé yàtọ̀ sì ni ní ìwé lóríjọba àbílẹ̀ ìwájú ọ̀wà nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nikẹ́ni ò tí ì lè sọ pé iye báyìí ni tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. wọ́n ní níbi tí ẹnikẹ́ni ò tí ì lè sọ pé iye èèyàn báyìí ìyẹn túmọ̀ sí wípé gbogbo nǹkan tá à ń gbọ́ pé èèyàn mẹ́wàá kú èèyàn méjìlá kú yẹn pé irọ́ ni ó jù bẹ́ẹ̀ lọ ṣèlè wọ́n tẹ̀lé wọ́n tí lè sọ pé èèyàn báyìí kéèyàn tó lè at least ó jẹ́ kí 10 ṣe kà ó jẹ́ kí 20 ṣe kà ó jẹ́ kí 30 ṣe kà ó jẹ́ kí 50 ṣe kà wọ́n náwọn tí lè sọ pé iye èèyàn báyìí ìyẹn túmọ̀ sí pé wọ́n pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni bàbá mi Ọlámilékan Zobo ní máa bí don't stress yourself ṣèbí àwọn ló kàn leave them ó ti kàn wọ́n báyìí ó ti kàn wọ́n náà bàbá mi Ọlámilékan ojú mi ò gbá ni àwọn bàbá yẹn ìdí tí mi dẹ̀ ṣe fi bẹ́ẹ̀ bá wọn wí ni wípé àwọn ìjọba wa yìí wọ́n ti fi poverty wọ́n ti fi de gbogbo àwọn bàbá yìí mọ́lẹ̀ débi wípé ẹni tí ó bá ní mind basit ṣé wọ́n ti parí débi pé ẹni tí ó bá ní mind kò ní lè reject nǹkan tó bá sọ ọ̀tọ̀ ni kí wọ́n fún yín nìkan kọ́ ní kẹ́ dìbò ọ̀tọ̀ ni kó tún máa sọ fún yín wípé wọn ò bí yín dá kí ẹ má dìbò gbogbo wa la mọ̀ wọ́n tí ókè ẹ jẹ́ ká fi tèkó fi ṣẹ̀sáǹpù tí wọ́n lọ bá àwọn ọlọ́jà tí ẹ pa àwọn tí wọ́n ní wọn ò dìbò tí wọ́n ti ṣọ́ọ̀bù wọn tí wọ́n lé wọn tí wọ́n tún dún mọ̀ òru mọ́ àwọn míì gbogbo ẹ̀ lágbọ́ lórí social media náà so èmi ò ní bẹ́ẹ̀ blame àwọn bàbá yẹn honestly speaking òun dẹ̀ ló dífá fún àwọn ọmọ tó ń ṣe ní sáà
wọ́n ní kódà àwọn tí wọ́n di elétò ìkẹ́ni ò tí ì lè sọ pé iye báyìí ni tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn. Wọ́n ní kódà àwọn tí wọ́n di elétò Operation Force ni Oòduà People's Congress ni Àmọ̀tẹ́kùn ni Sọ̀lúdẹ̀rọ̀ ni. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ láàrin àwọn tí wọ́n di elétò ààbò àti àwọn Fúlàní darandaran ni o. Wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ rí lọ́jọ́ Sátidé ọjọ́ 14 oṣù kẹwàá. Inú ni ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn Fúlàní darandaran tí wọ́n pọ̀ bí Ìbàdàn ìṣúà. Wọ́n ní wọ́n ya gbogbo olóko ni o. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fi màálù jẹun olóko. Ṣé gbọ́ nǹkan tí National Radio sọ? Kò sọ wípé Masbi sọ pé torí bá tí mo jáde ní bóyá bíi àná àbí ìjẹta àti láwọn wèrè tó ń pariwo fake news kíní kan news ṣé èmi ni mo lọ sọ ní rédíò station yìí? Ṣé èmi Masbi TV ṣé èmi ni mo lọ sọ ní rédíò station yìí? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa appreciate ra wa, ẹ jẹ́ máa appreciate ra wa. Ẹ wò bá tèmi ti sọ, èmi ti sọ láti ìjẹta, àwọn ṣẹ̀ṣẹ̀ sọ lè ní lẹ́nu ìjẹta sẹ́yìn mọye kan tó tún ti ṣẹlẹ̀. Òun lẹ fi gbọ́dọ̀ máa appreciate àwa. Nǹkan tí ẹ lè gbọ́ lẹ́nu radio station ẹ máa gbọ́ lẹ́nu tiwa. Wọ́n sọ síta nítorí pé kò gbò mọ́. Gbogbo àwa tá jẹ́ Yorùbá Nation presenters, Yorùbá Nation freedom campaigner àti sọ síta ó ti lọ viral. So wọn ní choice ju pé kó sọ lọ. Ó jẹ́ kẹ́ máa appreciate mi. Àkàtà wọn yóò bu wa. Ó jẹ́ kẹ́ máa appreciate wa. Kẹ́ máa fún wa super sticker. Kẹ́ máa fún wa super chat. Kódà tó bá tún possible kẹ́ máa bu owó sínú àkáǹtì wa. Kẹ́ máa fi support iṣẹ́ ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tá à ń ṣe àgbà salary lọ́wọ́ anybody. We are doing it out of love. Ìfẹ́ ta ní sílẹ̀ Yorùbá. Àìmọye ẹni tó ń sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ nípa Yorùbá Nation. Mo ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kí Yorùbá Nation tó bẹ̀rẹ̀. I've been speaking more than 10 years. Close to be 13 to 14 years ni mo ti sọ̀rọ̀. So tá a bá sọ̀rọ̀ lórí Yorùbá Nation, a lè sọ̀rọ̀ lórí nǹkan tó pọ̀. Àìmọye 100,000 of things tí a lè sọ tí màá lè máa pa ìyálà ìyá owó tó jẹ́ pé olóṣèlú á fún wa lówó. Àwọn tó bá fẹ́ jẹ́ ká bá wọn gbé ọ̀sẹ̀ wá fún wa lówó. A ò fẹ́ operate the blogger. So ó jẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ tiwa kẹ́ máa dúró tiwa kẹ́ máa support tiwa. Bọ̀tá bá gbé nǹkan jáde ìwà àìrọ́ ló pa kíní kan ní nǹkan tó máa jẹ ló ń wà. Àwọn èèyàn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ó bá láàká ìlú. Ṣùgbọ́n ló ní dùn pẹ̀lẹ́ ìyá àti bàbá wa tẹ̀jẹ́ fáǹsì Masbi tẹ dúró tán tí ẹ̀ jẹ́ ká wà discourage. God bless you all. Kẹrìnlá oṣù kẹwàá inú rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn Fúlàní darandaran tí wọ́n pọ̀ bí Ìbàdàn ìṣúà. Wọ́n ní wọ́n ya gbogbo olóko ní ọ̀lẹ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ láàrin àwọn tí wọ́n di elétò ààbò àti àwọn Fúlàní darandaran ni o. Wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ rí lọ́jọ́ Sátidé ọjọ́ 14 oṣù kẹwàá. Ọjọ́ 14 ó ti ṣẹlẹ̀ láti on the 14. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ lọ́ndì 18. 4 days after. Àwa dẹ̀ ti sọ láti jọ tó ti ṣẹlẹ̀. Bó ṣe ṣẹlẹ̀ báyìí gbámúláwà ti sáré gbé síta. Ṣùgbọ́n àwọn ò sọ wọ́n ẹ̀ṣẹ̀ sọ èyí ni wọ́n ní rédíò ṣẹ̀ sọ kìíní. Èyí ni wọ́n ṣẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n ṣẹ̀ gbé sí mi. Imagine ẹ wá appreciate wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá àti bàbá wa ẹ máa encourage wa. Kò ṣòwò nìkan ni ẹ lè fi encourage wa. Ẹ lè bá wa comment nǹkan tó sọ yìí o. God bless you. Thank you. Mo ní àwọn tó máa encourage mi tó jẹ́ pé wọ́n fún mi ní $1 rí. Ṣùgbọ́n mi lè upload video sí YouTube kó máa comment. Mi lè upload show sí Facebook kó máa comment. Mi lè upload show sí YouTube kó máa share kó máa like. Kódà gan ìmí ni wọ́n tún máa pè mí pé Masbi kú iṣẹ́ ọmọ mi kú iṣẹ́ ọlọ́wọ́ dúró tiẹ̀ ojú òní tiẹ̀ kíní kan. I have a lot of people tó máa ń pè mí tó máa appreciate mi tí wọ́n jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mò ń ṣe yìí pé inú àwọn dùn sí. Ibẹ̀ láti máa rí àwọn kan tó jẹ́ pé ọ̀rọ̀ kò bá kúgbé lọ́ máa sọ. A lè ṣe ká má rí ìlú ẹ̀. Yorùbá Nation no going back. Ẹja máa gbọ́ lọ.
nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn Fúlàní darandaran tí wọ́n pọ̀ bí ìbàdàn ìṣúà wọ́n ní wọ́n ya lóko lóko ní o ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fi màálù jẹun. ṣé wọ́n sọ fún ṣé wọ́n ya lọ sí ilé mass burial ilé mi kọ́ lọ ya lọ wọn ya lọ sí ilé family mi ibẹ̀ lẹ́tí máa mọ̀ wípé ìfẹ́ la ní sílẹ̀ Yorùbá ìfẹ́ ni àwọn tí wọ́n support Yorùbá nation tájọ́ ń sọ̀rọ̀ lórí social media they are making millions of money every month ìtò make owó tó pọ̀ jù ni wọn ló make 5 million 3 million 4 million àwa ò wá fẹ́ tẹ̀lé owó àwa fẹ́ tẹ̀lé ìlú wa a fẹ́ dúró tilẹ̀ bàbá wa we deserve to be encouraged financially spiritually physically and morally. ọ̀nà tó ń jẹ́ owó ìlú àpò. wọ́n ní kódà ẹni tó lóko rọ́pà sínú oko nígbà tí èèyàn tó fẹ́ bẹ̀rẹ̀ sí máa bá wọn fa làkàdí wọ́n ní ọ̀rọ̀ yìí iná ni wọ́n fi gbé pẹ́rẹ́gì kaná o kó tó di gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí èyí ò ní agbègbè bẹ̀rù tí wọ́n pe àwọn elétò ààbò tí mo ti dákọ̀ sókè yìí pé kí wọ́n dàpọ̀ kí wọ́n wá dáàbò bo àwọn OPC ní Àmọ̀tẹ́kùn ní Sọ̀lúdẹ̀rọ̀ ní Operation Bọ́ọ̀sì ní wípé kí wọ́n wá láti wá dúró sí ibẹ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà tí àwọn darandaran yìí Fúlàní yìí tí wọ́n rí àwọn elétò ààbò yìí wọ́n ní ó ṣe ni wọ́n lọ rèé dájú ìlú wọn wọ́n ṣẹ́gun ìlú wọn ni wọ́n ambush wọ́n ní wọ́n ṣẹ́gun ìlú wọn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná ẹ̀bọ̀n ya wọn wọ́n ní ẹnikẹ́ni ò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ iye èèyàn eléyìí tó bá ìṣẹ̀lẹ̀ láàbí rẹ̀ nínú ìjà ìjàpọ̀ akátá tó ṣẹlẹ̀ láàrin àwọn elétò ààbò aráàlú àtàwọn Fúlàní dá. ẹ ṣe sùúrù wọn ní wọn ambush àwọn security agency ṣé Ọ̀yọ́ state ò ní police helicopter ni ṣé Ọ̀yọ́ state ṣé wọn ní helicopter tó jẹ́ tọlọ́pàá tó jẹ́ ti sójà tó jẹ́ ti army ti ọlọ́pàá ṣé wọn ní ni kí ló ṣẹlẹ̀ sáwọn helicopter state kí ló ṣẹlẹ̀ sí state helicopter what ẹ̀yìn ìyọ̀wọ́ ẹ bá mi kọ sí comment section kí ló ṣẹlẹ̀ sí what happened to state police and army helicopter wọn ò ṣe gbé jáde àbí ṣé tó bá wà lókè ṣé wọn ní láwọn tó àtàkì àwọn èèyàn ẹ̀yin èèyàn wa nǹkan tó bá rò kò ṣẹlẹ̀ láàrin yẹn ẹ bá mi kọ sí comment section àbí ṣàfẹ́sọpọ̀ Ọ̀yọ́ state ò ní ni torí mo mọ̀ pé Lagos state ní dáadáa tá máa ń rí tó máa ń fò lọ tó máa ń fò bọ̀ and I want to believe pọ̀ Ọ̀yọ́ state náà ní. I see no reason why tí wọ́n fi gbọ́dọ̀ lù. Fúlàní darandaran eléyìí tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí o wọ́n ní kó tó di àsìkò yìí òun náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ìlú náà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbogbo akitiyan ìwé ìròyìn The Punch láti gba ọ̀rọ̀ lẹ́nu ẹni tí ń ṣe alukoro fún iṣẹ́ ọlọ́pàá adéálé òsínfẹ̀sọ ìwé ìlú jásí pàbó torí pé wọ́n ní wọ́n fi aago rẹ̀ kọ́ láǹfààní àti gbé bẹ́ẹ̀ ni àtẹ̀jíṣẹ́ kọ́ láǹfààní àti dá a lóhùn títí di ìgbà tí wọ́n kó ìwé yìí jọ. ìròyìn eléyìí ti bẹ ní apá bíi iná. ẹ̀rù rédíò ni wọ́n ti rìkọ́ọ̀dì ẹ̀ tí wọ́n fi sẹ́ẹ̀dì ẹ̀ fún mi ẹni ẹni sì báyìí òun náà ti ṣe páàtì ti ẹ̀ nìyẹn òun mo fi sọ fún wa wípé gbogbo ara níṣẹ́ ta máa ṣe gbogbo wa la máa ṣe kí ni gbogbo wa ló jẹ́ ká níṣẹ́ ta máa ṣe a ti sọ fún yín wípé tẹ́ bá gbọ́ formation tẹ́ bá gbọ́ anything ẹ pè wá ká gbé síta kí n kọ́ tẹ́lẹ̀ sọ fún mi nísìnyí bó ṣe gbé news yẹn jáde ṣe gbọ́ tẹ́ntíìkì ni ó sẹ̀dí ẹ̀ sí mi mo dẹ̀ wá pílẹ̀ ẹ̀fẹ́ ìyá àti bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ sí comment section we don't have your number that's why kìnnìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ti ń bá mi jà pé fóònù nọ́mbà tí mò ń lò tẹ́lẹ̀ pé kò lọ mọ́ òótọ́ ni mo sọ fún yín pé wọ́n ti blọ́ọ̀kì whatsapp mi àwọn abínú ẹni àwọn kẹ́ni máa nì àwọn tó jẹ́ wípé wọn kì í sì dí nǹkan gidi tọ́ba ti rẹ́ni tó ń sọ òtítọ́ báyìí bí wọ́n ṣe máa ba tẹni ẹjẹ́ lórí tọ́wọ́ máa sá fẹ́yìn tẹ́ bá ní information tẹ́lẹ̀ mi ì tí sọ̀rọ̀ tán o bọ̀ kí sá torí mo rí kọ́mẹ́ǹtì kan ní sí pé your WhatsApp line is not going again so mo fẹ́ tún nọ́mbà WhatsApp mi pè tẹ́lẹ̀ fi ríṣì mi bóyá fún information
tàbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa tàbí anything ẹ pè mí sórí ẹ mú báyìí I'm very sure nǹkan lè jẹ́ ẹ̀kan ni màá gbé àbí ẹ̀mejì kẹ mú báyìí báyìí tàbí kẹ mú fòní ìṣẹ̀gbẹ́ yín ẹ pè mí sórí +229 57 74 79 70 lẹ́ẹ̀kan sí +229 57 74 79 70 lẹ́ẹ̀kan sí +229 57 74 79 70 WhatsApp number tẹ́sí lè pè mí sí nìyẹn for now wọ́n ti blọ́ọ̀kì ti Nàìjíríà tí mò ń lò so now nǹkan tẹ́yìn bá rò gbogbo ya ó tán ẹ wá sọ fún mi nísìnyí ṣé já tí bàbá wa Dr. Sunday Igboho ń jà ṣó yẹ kí wọ́n jà tàbí kò yẹ kí wọ́n jà torí a ti ń gbọ́ oríṣiríṣi nígboro ẹ̀yin ìyá àti bàbá wa tẹ̀ ń wà náà kò sẹ́ni tí ẹ òkun nínú yín kò sí àfẹ́ tó bá fẹ́ tanra ẹ̀. Ìrẹ́ndé fún gbogbo ènìyàn tó gbé nílùú Amẹ́ríkà. Ó yá nílùú Texas, Chicago, Maryland, gbogbo àgbègbè tó yá Amẹ́ríkà pátápátá. Ilé wọlé ní bàjẹ́. Àgbo ìbílẹ̀ tó yanrantí. African Remedy Act. Ìkórè wọ̀lú Amẹ́ríkà. Ọkùnrin tí ìdákọ̀rẹ́ yọ lẹ́nu afatọ̀. Ọkùnrin tí kọ́mọkùnrin ẹ̀ kéré lọ́jọ́ orí ẹ̀ lọ. Ọkùnrin tí kọ́mọkùnrin ẹ̀ ti súnkì. Ọkùnrin tí kò lè ṣe rárá. Àgbo ti wọlé tọ̀ yìí wá. Àgbo tó dúró gidi. Ó ti wà nílùú Texas fún ọmọkùnrin tó dábí pé tó bá báyàwó ẹ̀ ṣe lẹ́ẹ̀kan wàá da tọwọ́ rẹ lẹ̀. Èyí ni àwọn nǹkan táwọn obìnrin ò fẹ́. Ìṣẹ́jú kankan da tọwọ́ rẹ lẹ̀. Ṣé àkọ́kọ́ oṣù lọ lórí ẹ̀ ti wà. Nílò láti kọ́ ọmọbìnrin ògbọ̀ngbọ̀n. Fún ìwọ ọmọkùnrin tó kì í gbádùn ìyàwó rẹ àti ìwọ obìnrin tó máa dùn ẹ̀ tó bá súnmọ́ ẹ̀. Àdódùn gidi ti wà. Ní sóríṣiríṣi bí o bá ṣe fẹ́ sí ni kí o ṣe béèrè. Àdódùn ọlọ́ṣẹ́ wà. Àdódùn oní páúdà. Àdódùn oní kóró. Pẹ̀lú àdódùn tí a fi àgbo ìbílẹ̀ tiwantiwa pèlò. Ní kíákíá ẹ kàn sí ilé-iṣẹ́ African Remedy Act. Ọ̀fọ̀ ohun tí o pè ní òkè ìṣòro kó di gbẹ̀tẹ́lẹ̀. Ní bákan náà, wọ́n ní oògùn blood pressure àti diabetes. Oògùn jẹ̀dí tó dájú sí ń bẹ lọ́dọ̀ wọn. Ó gbóná gidi. Ẹ kàn sí ilé-iṣẹ́ wọn lórí email africanremedy@gmail.com àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ìbánisọ̀rọ̀ yìí +1 346 219 4730 lẹ́ẹ̀kan sí +1 346 219 4730. Gbogbo